Mo kí lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin ìyá mi kò lè bàbá mi iṣẹ́ Yorùbá Nation àti lọ́wọ́ àtàrùn mo ti wà lẹ́nu láti ṣe àwọn ẹ̀kọ́ bí a ti ṣe ń yìnbọn bí a ti lè ṣe àwọn ètò ìdáàbòbò àwọn ènìyàn wa tó jẹ́ àwọn ọmọ Yorùbá ní ibi gbogbo. Mo ń ṣe mi níbo lè dá ṣe àwọn co-member mi lélẹ̀ àwọn tó àjọ parapọ̀ àjọ ṣiṣẹ́ ológun lélẹ̀. So nínú àkókò yìí mi ní tàn yìí mi ní parọ́ ráńpẹ́ díẹ̀ ni mo máa sọ ni mo máa fi mẹ́nu dákẹ́ torí pé a lọ́rọ̀ púpọ̀ síwájú láti sọ ṣùgbọ́n ní àkókò yìí èyí tí mo lè sọ nínú ẹ̀ ni pé kí Professor Banji Akintoye gẹ́gẹ́ bí a ti ṣe sọ tí àjíjọ gbìmọ̀pọ̀ sọ pé kí ó kọ lẹ́tà sí United Nations láti pé kí ìjọba Nàìjíríà kí wọ́n kó àwọn ajagun kúrò lórí ilẹ̀ wa kí wọ́n dẹ̀ ṣe àwọn ètò tí àwọn Haúsá tí wọ́n fi padà sí orílẹ̀-èdè wọn. Àwọn Ìgbò náà ò lè dúró lórí ilẹ̀ wa kó máa jà fún òmìnira ara wọn. A ti gbọ́ náà ní orí social media tí wọ́n ti fi Nnamdi Kanu sílẹ̀ ọpẹ́ ni fún Ọlọ́run àti fún àwọn olùgbèjà ẹ̀ náà. Lákòókò yìí Yorùbá Nation ló ń gbé bàbá ní fílà láti gbà káwọn bá darapọ̀ pẹ̀lú Professor Banji Akintoye láti declare Yorùbá Nation torí pé tí ọba tó bá kọ̀ tí ò bá darapọ̀ pẹ̀lú wọn láti declare orílẹ̀-èdè wa ti tún orílẹ̀ Yorùbá Nation àwọn orí ọba bẹ́ẹ̀ yẹn pálásì ẹ̀ a máa sọ di báràkì ni a lè máa install SSB radio síbẹ̀ a máa fi ṣe communication. À ń bàbá ti sọ bẹ̀rẹ̀ ti sọ lẹ́yìn mo ti sọ sẹ́yìn rí pé bàbá fura sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá Nation kó máa di nǹkan tí agbára ọ̀pọ̀lọpọ̀ òní ló dẹ̀ máa ta kó ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà láti ṣe láti gbà wá ó ti rẹ̀ mí nìtàn yẹn yẹn ni ẹ bá mi gbà bẹ́ẹ̀ kẹ́rẹ̀ bá mi ṣe ẹ̀ kẹ́ bá mi pé ẹjọ́ kó dọ̀dọ̀ bá mi ẹjọ́ kó dọ̀dọ̀ jòyè tí o tó ti ní ọjọ́ ìsíwájú a máa jọ sọ̀rọ̀ ó ti rẹ̀ pátápátá ẹ̀mí mo ti wà látàárọ̀ so ẹ ṣe bí fídíò máa ṣe lẹ́ẹ̀ka ní lábẹ́ fídíò ẹ̀ máa wòye tó kún bẹ̀rẹ̀ ṣe God bless you thank you Oòduà Nation ló gbé ibà Yorùbá Nation ló gbé ibà thank you. Ẹ̀yin èèyàn mi gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ máa jó kẹ́ máa yọ̀ Oòduà Nation ti dé o Oòduà Nation ti dé ẹ máa jó kẹ́ máa yọ̀ ẹ máa yọ̀ kẹ́ máa jubiléètì àti gbà àìlè ti di gbígbà àti sọ sáré látẹ̀yìn àti sọ àtẹ̀yìn wọn láti sọ pé Oòduà Nation no go back àdèmà gbà ó ti di gbígbà báyìí ẹ máa jó kẹ́ máa yọ̀ ẹ máa jó ẹ máa ṣe bó ṣe wù yín ẹ pín ètò yìí kó dọ́dọ̀ bá kó dọ́dọ̀ jù kó dọ́dọ̀ President Muhammadu Buhari enemies tó bá lè ṣe tó lè fi stop Oòduà Nation ẹ jẹ́ kó máa plan ẹ̀ sílẹ̀ ká máa jẹ́ kó máa yẹ wípé kò sọ́nà náà tó lè gbà gbogbo ẹ̀ láti dí gbogbo ẹ̀ láti ṣiṣẹ́ sí pátápátá láti dí Yorùbá Nation no go back iṣẹ́ rẹ̀ o kẹ́ máa múra gbogbo yẹn ẹ máa múra sílẹ̀ a máa gborí lè ẹ má jẹ́ ọ̀rẹ́ yín o and mo tún fẹ́ fi àkókò yìí sọ fún àwọn ọlọ́tẹ̀ àwọn agitator ọlọ́tẹ̀ kẹ́ fúnra yín brain gidigidi kẹ́ bá fúnra yín brain n tẹ́ bá rí ẹ máa sọ wá n bá mọ̀ mi ti wọ́ bọ̀ ọ́ ẹ má gbà bọ̀dẹ̀ fún ọmọ Yorùbá bá gbà bọ̀dẹ̀ fún ọmọ Yorùbá nínú yín tí n bá rí tó gbà bọ̀dẹ̀ fún ọmọ Yorùbá ẹ wo mi ò sọ̀rọ̀ tán because ẹ tún nǹkan ṣe o ẹ má bà nǹkan jẹ́ o Oòduà Nation mo fi gbogbo àkókò mo fi kí bàbá Professor Banji Akintoye mo dẹ̀ kí Chief Sunday Igboho the Chief of Army Staff mo kí we will be preparing a máa ṣe ètò láti fi aṣọ ológun sí Chief Sunday Adéyẹmọ Igboho a máa faṣọ ológun sí lọ́rùn àdèmọ̀ àwọn ọ̀nà ẹ̀ torí pé ẹni tí èèyàn láti ọ̀nà ni àdèmọ̀ gbóríyìn fún bàbá Professor Banji Akintoye má jẹ́ ọ̀rẹ́ yín Oòduà Nation ti dìde ó ti dé ẹ máa nígbà àní gba àkókò wa lófò láti sọ pé àṣòfò àkókò mọ́ ọ̀yà Oòduà Nation ó ti dígbà ẹ dìde ẹ ṣí ètò yẹn jẹ́ kó kọ̀rọ̀ ọba ẹni ọba tó bá kọ̀ tí ó darapọ̀ pẹ̀lú Professor Banji Akintoye láti declare Yorùbá Nation ọba bẹ́ẹ̀ yẹn nígbà tí a bá bẹ̀rẹ̀ action tá bẹ̀rẹ̀ iṣẹ́ palace wọn a máa gbà á lọ́wọ́ wọn tá bá gba palace yẹn lọ́wọ́ wọn a máa sọ di barrack base a máa sọ di army barrack a máa install SSB radio síbẹ̀
tàbá tí wàá install SSB radio síbẹ̀ ibẹ̀ láti máa broadcast ibẹ̀ láti máa ṣe training fáwọn ọmọ tó lọ́wọ́ ọba wọn yẹn nílẹ̀ ibẹ̀ wọn kọ́ bá tètè dìde kó parapọ̀ kó darapọ̀ pẹ̀lú Professor Banji Akintoye láti declare Oòduà nation kọ́ àwọn bá jáde ibi tọ́rọ̀ ń lọ mo ti sọ fún yín ọ̀rọ̀ mi ń lágbára n bá ti sọ Ọlọ́run máa ń gbà ibi tọ́rọ̀ Oòduà nation ń lọ Ọlọ́run nìkan ló mọ̀ tí ẹ̀ bá dẹ̀ tètè fúnra tètè káwọn bá fúnra kán jáde kán tètè darapọ̀ gbogbo ọba lórílẹ̀ Yorùbá gbogbo kẹ́ jáde kẹ́ darapọ̀ pẹ̀lú Professor Banji Akintoye láti declare Yorùbá nation tẹ́ bá ṣe ó yọ Ọlọ́run àní sọjú bẹ́ẹ̀ yẹn lọ ẹ máa pé kì í tọ́ bá rí nǹkan àwọn táwùsá tó bá lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn tó fi hàn pé gbogbo pápátá ló lẹ́tọ̀ọ́ sí láti rí Oòduà nation no going back. Thank you. God bless you. Bless you all. I love you all. I love you all. Estás pegando muy arriba. Bien. ¿Sí? Ustedes dos fallaron una nada más. Hay que trabajar. El Alineación. doble tap no es sencillo. A la altura del rostro. Al frente. Bien. Abastezcan. Carguen. Arma al pecho. Listo, relájense, respiren. Van a hacerlo a discreción, que esa discreción a su tiempo, no son carreras. No porque piense que su compañero ya terminó sus condiciones, ustedes se presionen. Respiren, si se cansan, regresan su arma al pecho, relajan, respiran y otra vez vuelven a apuntar, ¿ok? Recuerden todo lo que vieron. Su posición, su empuñe, todo. Bien hecho. Listos, atención. Apunten. Acuérdense, se les voy a mencionar los puntos y van corrigiendo. Posición, rodillas flexionadas, espalda ligeramente al frente, empuñe. Bien. Alineación, ¿ya alinearon? Al pecho, quiero que le peguen al pecho de la silueta, donde está el recuadro. Respiren, introduzcan su dedo, hagan la carrera del arma, acuérdense que hasta donde se sienta duro. ¿Ya están en el punto 2? ¿Todos? Sí. Ok. A discreción, fuego. Tomen su tiempo, bien. Bien. Saca tu dedo del disparador. Saquen proveedor. Arma la funda. Puntos que decía el instructor. Puntos de presión. Con los puntos. Ah, ¿cómo se llama? Video, yeah. You see it? Yeah. This is the action. Good. Go to fire. Huh? Jeremy. Ẹ darapọ̀ pẹ̀lú mi ẹ̀yin èèyàn mi. Ẹ̀bẹ̀ dínà dáná bolẹ̀ rẹ o. Oòduà nation no going back. Àti sọ fún yín. Ọlọ́lá wà yìí. Ló jókè. Ló lélẹ̀. Pẹ̀lú àwọn boys mi. All of them are here. Àwọn abẹ̀ sí yìnbọn gbogbo àwọn ọ̀rẹ́ mi wo. Àwọn tá a jọ ṣiṣẹ́ papọ̀ lélẹ̀. Yínyìn. Ó ti rí bó ṣe lọ. Iṣẹ́ ènìyàn ẹ darapọ̀. Oòduà nation no going back. Wọ́n lọ.